Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì sí àlàáfíà ni mo bá yín ọ̀rọ̀ ọdún bí. Gbogbo àwọn olólùfẹ́ kan ni mo kí yín. Mo kí yín, mo tún kí yín. Mo wá gbàládùá fún gbogbo yín. A ò mà ní ráre fẹsẹ̀ sí o. Ọ̀rọ̀ tá ò mọ ọwọ́ tá ò mẹsẹ̀. A ò mà ní ìdílé yín lórí lágbára ọba mi Èdùmàrè. Ǹjẹ́ ẹ máa wò pé kí ni ẹlẹ́ẹ̀lẹ́ tún mú wá fún yín? Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí àti omijé ojú mi. Òun ni mo tún rí information yẹn tí mo tún wò pé kí ló ṣẹlẹ̀? Kí ló tún dé? Ṣé Tọ́pẹ́ Àlàbí àti omijé ojú mi ṣé wọ́n níjà kó tó di wípé omijé ojú mi jẹ́ Ọlọ́run nípè ni? A ò sá gbọ́ ìjà wọn. Wọ́n wá lè máa jà lábẹ́lẹ̀ o. Wọ́n má jà síta o. But èmi ò gbọ́ ìjà wọn. Èmi ò gbọ́ ìjà wọn àtọ́. Kí ló wá lè fa lẹ́yìn ikú ẹ̀? Táwọn kan wá ń gbé rúmọ̀ sí wípé inú Tọ́pẹ́ Àlàbí ó ń dùn sí bí ó ṣe kú ni. Torí pé kí ni gbogbo àwọn tó bá ti ń dìde lẹ́yìn Tọ́pẹ́ Àlàbí gbogbo wọn ni ò kí ń like. Number one, ẹ má jẹ́ ká fẹ́ ìyẹn kù. Orogún òwò kò sí kó má wà níbẹ̀. Bá a fẹ́ bá a kọ̀ nǹkan tá a ti dá mọ́ wa ni. Orogún òwò 100% nìyẹn. Orin ẹ̀ tàjò orí mi lọ, orin ẹ̀ dùn jù orí mi lọ, ìjọ wo ló bẹ̀rẹ̀ náà, ọmọ tó bẹ̀rẹ̀ lẹ́yìn mi, kò sí kírù yẹn má ṣẹlẹ̀. But à ń jà, mi ò rò pé bí ká kú ni o. Ẹ jọ̀ọ́ gbogbo olólùfẹ́ ìkànnì ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ó wà most important. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láti bẹ̀. Ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ láti bẹ̀. Ẹ bá mi share fídíò yìí. Ẹni tẹ́ gbígbà ọkọ lélẹ́yìí tẹ́ kọ́ máa kọ sí péjì yìí. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Tẹ́ bá gbọ́ information yìí tán, kẹ́yìn náà wá fi èrò ọkàn yín náà hàn lábẹ́ comment section. Gẹ́gẹ́ bí information tẹ́ ṣì máa gbọ́, but gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi náà, nǹkan máa ń dùn wá jura wa lọ. A dẹ̀ máa ń react jura wa lọ. Béèyàn kan bá kú, bẹ́nìkan bá sunkún, bẹ́nìkan ò bá sunkún. Ìyẹn ò mean pé ẹni tí ò sunkún yẹn, ikú yẹn ò dùn. Ẹkún àsun sínú òun ló burú jù. Ó lè jẹ́ ní yẹn ń sunkún sínú ni. Gbogbo akọ́lomi máa ń tètè jáde ní ojú wa. But tẹ́ ẹ bá wo ojú, ẹ mọ̀ pé inú ẹni yóò dùn. Kò dìgbà tó mi bá ṣe ń jáde lójú ẹ̀, àìmọye àwọn alábòsí àwọn ọ̀ka èèyàn. Tẹ̀lé máa ro olóore ló lọ yìí, aláàánú ló lọ yìí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ inú wọn dùn sí ni. Ẹkún yẹn ẹkún ojú ayé ni. Ẹ wá fi ń wé ẹni tó yẹ pé ó dùn dé ọkàn, ó dùn wọnú egungun. But torí pé mi ò jáde lójú ẹ̀, ẹ ti wò wípé alábòsí ni. Inú ẹ̀ dùn sí. Ṣé gbogbo nǹkan yẹn náà èmi ò fẹ́ kù ní ilẹ̀ Yorùbá? Àwa Yorùbá la ní. Àwa la sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́. Bó bá ké wọn á lé èrè ẹkún àbòsí ló ń sun. Bí ó bá tún ké wọn á ní èrè kò ké. Ó kàn dájú ní gbáwú. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Especially àwa Yorùbá, ó wà nínú ẹ̀jẹ̀ wa. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè tẹ́ Yorùbá lọ́rùn. Ikú yìí nìkan òun náà ló lè tẹ́ wa lọ́rùn. Àwọn kan wá jáde wọ́n ní Tọ́pẹ́ Àlàbí ò post omijé ojú mi. So tí ó bá post ẹ̀ ìyẹn ti mean pé ó lọ́wọ́ nínú ikú ẹ̀. Tí ó bá post ẹ̀ ìyẹn ti mean pé ikú yẹn ò dùn. Tí ó bá post ẹ̀ ìyẹn ti mean pé ìdùnnú ẹ̀ ni bí omijé ojú mi ṣe kú. No, ẹ má jẹ́ ká ronú bẹ́ẹ̀. Tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ lọ́kàn Tọ́pẹ́ Àlàbí, ẹ fi Tọ́pẹ́ Àlàbí lẹ̀ pẹ̀lú Ọlọ́run. Ẹ má jẹ́ ká tún fún nǹkan tí ò ṣe ká wú síta. Ẹ má jẹ́ ká wú síta. Because bọ́wọ̀ yìí ṣe ń lọ sìn kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n á tún fẹ́ lójú. A tún wá di justice for omijé ojú mi. Ẹ wo bí tí Mohbad la ṣe ń sọ sìn. Destiny ló tún ti kú yìí sìn. Àwọn kan tún ti sọ pé ìyá ẹ̀ ló pa. Mo tún sì mú fídíò kan bọ̀ níbi tí ìyá ẹ̀gbẹ́ ti sọ̀rọ̀ tó ń ṣépè fún àwọn tó sọ wípé òun ṣépè fún ọmọ òun. Tó dẹ̀ ń confirm wípé òun ló ṣe èpè yẹn lóòótọ́. Àwọn kan ní àìsàn yẹn ti wà lára ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó kàn dùn mí pé mi ò ní show fídíò ńbẹ̀.
mo rí fídíò yẹn níbi tán gbé ti ń fọwọ́ gbá Destiny láyà, hey come out, come back, come back, Destiny come back, Destiny come back, Destiny come back. Wọ́n dẹ̀ ní ìyẹ́ sọ pé àìsàn yẹn ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Now wọ́n ti ń sọ pé ìyẹ́ ló pa ń sìn torí pé wọ́n ní ìyẹ́ ìṣe ìpè. Bóyá ó ṣe ìpè yẹn tinútinú lóòótọ́ ni, bóyá ó kàn ṣe ìpè yẹn ní orí ahọ́n ni. Àwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ àgbáyé ń sìn, wọ́n máa bá ya yẹn package ẹ̀ together ń sìn. Wọ́n á dẹ̀ gbélé lórí. Bóyá Ọlọ́run sọ pé sìnkú ọmọ yẹn tó ń sìn ní àmọ́. Bóyá àkọ́kọ́ dẹ̀ wá ń dínkù ọmọ yẹn sìn ní àmọ́. Bí ọ̀rọ̀ ìṣe ń lọ sí tó bá yá ń sìn, àfàìmọ̀ kó má tó di justice for Destiny. Kẹ́ẹ̀tó wí kẹ́ẹ̀tó fọ̀n sìn, black card máa jáde ń sìn, justice for Destiny, justice for Destiny. Àtúngbọ́ information pé wọ́n tó poison ẹ̀ ni, wọ́n ní wọ́n ti mọ wọn tó poison ẹ̀, wọ́n ti disclose ẹ̀. Ṣé rí pé oríṣiríṣi rumors òun la kàn ń gbọ́. If care is not take, wọ́n á di ẹrù tí òun ṣe tẹ́lẹ̀rù, wọ́n á dìlé lórí. Irú ẹ̀ náà tún ní ti Tọ́pẹ́ Àlàbí yìí sí yìí o. If care is not take ń sìn, wọ́n lè máa dígì ọ̀rọ̀ yẹn sìn, kọ́ máa dígì ọ̀rọ̀ yẹn sìn. At the end of the day, wọ́n á ní Tọ́pẹ́ Àlàbí lọ́wọ́ nínú ikú ẹ̀. Á tún di justice for Omijé Ojúmi. Wọ́n máa wá drag ẹni tí kò yẹ kán drag. Ẹ jọ̀ọ́ Bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ ẹ di tó ń ṣe òtítọ́ mú. Bẹ́ẹ̀ yóò bá post RIP èèyàn, ìyẹn ò mí ní wípé ikú ẹni yóò dùn ẹni yẹn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olùfẹ́ mi, ẹ má jẹ́ kí n dá yín lágara, ẹ̀yin ẹ wá gbọ́. But ẹ bá mi share fídíò yìí, ó wà most important. Ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ látara orúkọ báyìí. Ẹ má jẹ́ ká dá nǹkan tí kò yẹ ká dá sílẹ̀. Ẹ má jẹ́ ká dá sílẹ̀. Kárí òdodo ọ̀rọ̀. Tó bá jẹ́ pé òdodo ọ̀rọ̀ ni pé ẹni yìí ó lọ́wọ́ ikú nínú ẹni yẹn. Ẹ jẹ́ kí gbogbo á fèsì ẹ̀ kí irú ẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́. But wọ́n ní wọ́n pé ẹ má jẹ́ ká fi dá nǹkan lẹ̀. At the end of the day, tíwádìí wọn bá sọ pé kò tiẹ̀ mọ nǹkan kan pa ẹ̀. Orúkọ ẹ̀ tẹ̀lẹ̀ tí ń bàjẹ́ ṣe lè tún ṣe padà mọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV, kẹ́ ẹ bá fi ọkàn yín hàn, ẹ má bá mi ká lọ. Ọ̀rọ̀ Omijé Ojúmi tó kù yẹn, ṣé ẹni pé tí Wizkid àti Seun Kuti ẹgbẹ́ kan tí wọ́n wà? Ọ̀rọ̀ Omijé Ojúmi tó kù yẹn, ṣé ẹni pé tí Wizkid àti Seun Kuti ẹgbẹ́ kan tí wọ́n wà? Bet bóyá lóòótọ́ ni o, bóyá wọ́n kàn ń gbé káàkiri ni. Lẹ́yìn ìgbà tí Omijé Ojúmi kú tán, àwọn èèyàn post fídíò kan níbi tí ọkùnrin tó ń kọrin lábẹ́òkúta yìí, kí lórúkọ ọkùnrin yẹn o, bá tó ń kọrin lábẹ́òkúta yìí tọ́jú lórí Christian, orúkọ ẹ̀ dẹ́ popular báyìí, irọ́, a máa rántí tó ń kọrin ní Aláyọ̀ Melody Singer. Ẹ rí i pé wọ́n ṣù ẹ̀ lọ hospital, ó lọ gbé kíní birthday cake fún Omijé Ojúmi lọ hospital. Àwọn èèyàn wá sọ̀rọ̀ kan, wọ́n lo fídíò yẹn wọ́n fi padà sọ́dọ̀ Tọ́pẹ́ Àlàbí. Wọ́n ní nínú gbogbo àwọn olórin, wọ́n nígbà tó Omijé Ojúmi kú tán, wọ́n ní Tọ́pẹ́ Àlàbí nìkan ni ò pósìtì fọ́tò ẹ̀ láti fi kẹ́dùn ikú rẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ náà dẹ̀ ni ó ṣe máa ń ṣe tí inú rẹ̀ ò kì í dùn sí àwọn Yínká Aláṣeyọrí pé wọ́n fẹ́ dìde. Ṣé mọ̀, màá wò pé ìgbà wo ni gbogbo ilé ìwà tó bẹ̀rẹ̀ tó fi jẹ́ pé lẹ́yìn tẹ́ni ikú tán làwọn èèyàn tó gbọ́rọ̀ jáde. So wọ́n fa nǹkan tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń sọ̀rọ̀ sí Tọ́pẹ́ Àlàbí tí wọ́n sì ń bínú pé Tọ́pẹ́ Àlàbí wọ́n ní kò kí ń dunnú sí ìgbédìde àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀. Wọ́n ní so ìgbà tí obìnrin wa kú, wọ́n ní síkú ẹ̀ kí Tọ́pẹ́ Àlàbí kò tiẹ̀ pósìtì fọ́tò rẹ̀ kó náà fi kẹ́dùn. Wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ torí inú rẹ̀ ò kí ń dùn sáwọn Yínká Aláṣeyọrí. Wọ́n nítorí náà ọ̀pọ̀lọpọ̀ yẹn bá ṣe ń kẹ́nu bo Tọ́pẹ́ Àlàbí nìyẹn. Ìjọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣáà lè sọ pé ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ṣáà. Lóòótọ́ ni pé wọ́n ní kò síbi tí Tọ́pẹ́ Àlàbí ti pósìtì fọ́tò Omijé Ojúmi, ìyẹn dádúró. Bọ̀ nípa pé kò kí ń nífẹ̀ẹ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn, wọ́n fi Yínká Aláṣeyọrí ṣe àpẹẹrẹ. Ìjà lè sọ pé ọ̀rọ̀ wà níbi kan tó ń sọ yìí. Ẹ ṣé o Alhaji, ṣẹ́rí Ọlọ́run ọba kí ó má ṣe kó yẹn ní àkúfà. Àmín. Kó dẹ̀ jẹ́ kọjọ́ kó jìnnà síra wọn. Àmín. Àmọ́
ìkọ̀kan ń ṣẹlẹ̀ yà ó ń dá wàhálà lẹ̀ social media ó dẹ̀ tuntun àwọn nǹkan téèyàn bá mọ̀ ó ń tún wọn ṣe tó dẹ̀ jẹ́ kéèyàn mọ̀ kí ìmọ̀ wa lè tún kún sí lórí ẹni tí ó kú omijé ojú mi tó kú kí Ọlọ́run ọba kó jọ kó bá wa délé fẹ́ni rí kó bá wa pa gbogbo àṣìṣe wọn rẹ́ pátápátá àmín lẹ́ẹ̀kan sí kí ọjọ́ kó jìnnà síra wọn. Yorùbá máa ń sọ kankan pé kí ká má fi kú yọra wa pé kò sẹ́ni tí ò ní kú. kò sẹ́ni tí ò ní kú. Wọ́n dẹ̀ tún jẹ́ ká mọ̀ wípé òkú ń sunkún òkú ẹni tó ń sunkún ariwo lásán ló ń pa o kí kálukú ká ṣe dáadáa. Ìdí tí mo fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí ni wípé ṣẹ́ra àwọn èèyàn wọ́n máa ń fẹ́ dá wàhálà lẹ̀ fún ẹni tí ò bá ní wàhálà àmọ́ ẹni tí ò bá mọ bó ṣe yẹ kó gbé ọ̀rọ̀ á ṣì wà wò wọ́n á dẹ̀ jẹ́ kó mọ̀ wípé àṣé àásọ fún yín. Òun ni mo ṣe kọ́kọ́ lo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan síwájú. Ibi tí mo á mú ọ̀rọ̀ lọ ni wípé ẹni tó kú celebrity lòun náà kò sẹ́ni tí ò mọ̀ nínú gospel music. Adẹ̀ tí mo gbé omijé ojú mi náà ti pẹ́. Ó ti pẹ́ o. Owó ìgbà yẹn mo ti wà ní bóyá bíi mo ti ní ìtẹ̀rọ tí kíláàsì mo wà ọ̀nà ti jìn tó jẹ́ pé a gbọ́ orin yẹn. Àmọ́ lórí ọ̀rọ̀ ti Tọ́pẹ́ Àlàbí tí wọ́n mú mọ̀ yìí ó ṣe ni ní kàyéfì wípé àwọn tí wọ́n observe ẹ̀ nípa bí o ṣe post fọ́tò rẹ̀ láti kẹ́dùn rẹ̀ yẹn kí bẹ́ẹ̀ kọ́ lè sọ gbà ẹ̀ kẹ́tù lọ sórí táwọn tó ṣe kú yẹn. Brother, àwọn tí wọ́n observe kìíní yẹn èmi ò mọ nǹkan tí wọ́n ń wá o. Ok bẹ́ẹ̀ mọ tán wà. Èmi ò mọ tí wọ́n ń wá ibi ẹ̀ gbọ́ngàn mú mọ́rọ̀ lọ pé bí o mọ tí wọ́n ń wá. Aláàjì bá a ṣe máa ń react sí nǹkan yàtọ̀. Bá a ṣe máa ń react sí nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹni tó súnmọ́ ni. Pé oníkálukú ṣe máa ń react yàtọ̀. Ó yàtọ̀. Ok. Àyìn kankan ni mo fẹ́ kí á mọ̀ wípé kò dìgbà tí Tọ́pẹ́ Àlàbí bá post ẹ̀ nìyí kẹ́ tó mọ̀ bóyá ó dùn àbí ò dùn. Ẹlòmíì wà ó lè máa post ọ̀ ìbànújẹ́ tó wà nínú ọkàn ẹ̀. Ó ju tẹni tó post lọ. Ó ju tẹni tó post lọ. Ó post o kò post o ṣé mọ́kàn ẹ̀ ni. Aláàjì kò sẹ́ni tó mọ ohun tó wà lọ́kàn ẹ̀. Àti rẹ́ni tó jẹ́ wípé ó kọ́lé. Aláàjì àti rẹ́ni tó jẹ́ pé ó kọ́lé. Wọ́n dẹ̀ ń post congratulation. Ẹni tí ní òòdùn kan ló kọ́kọ́ post ẹ̀. Tó sì kíkú oríire. Tó lè kúkú oríire. Gbogbo àwọn tí wọ́n lọ bí òkú ṣé gbogbo wọn náà nínú wọn ń dùn. Àmì nínú wọn bàjẹ́ sọ́rí. Nínú wọn bàjẹ́ wípé ẹni yìí kú. Ẹlòmíì wà ẹlẹ́yà ẹni tó kú ló lọ ṣe lọ́hùn. Torí pé ọkàn ní gbogbo nǹkan láyé yìí. Ọkàn ní gbogbo nǹkan. Ẹ mọ̀ bóyá ṣẹ́rí ohun ní mo sọ pé mi ò mọ ntí àwọn tí wọ́n lọ wò pé bóyá Tọ́pẹ́ Àlàbí post or not mi mọ tí wọ́n ń wá tó fi ronú lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ má jẹ́ ká ronú lọ bẹ́ẹ̀ yẹn.
lọ́dọ̀ tèmi ojú tèmi fi rí àárín yẹn èmi ò rí Tọ́pẹ́ Àlàbí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ wípé ó máa ń jẹ́ lọ́sẹ̀yàn kan. Àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí observation tí wọ́n làwọn sọ yẹn observation tèmi lèmi náà ń sọ yìí pẹ̀lú ojú tó ń kálukú fi rí ọ̀rọ̀ yìí. mi ò rí wípé Tọ́pẹ́ Àlàbí déèyàn tó jẹ́ lọ́sẹ̀yàn because gbogbo èmi ní Yínká Aláṣeyọrí nǹkan tí wọ́n sọ yìí àti rí programu Tọ́pẹ́ Àlàbí àti Yínká Aláṣeyọrí. Evangelist Stephen pé wọ́n káàbọ̀ sórí ètò. Wọ́n ti jọ lọ sí program rí wọ́n ti jọ pàdé ńṣòrí tọ́dẹ̀ kíra wọn dáadáa tọ́bára wọn sọ̀rọ̀ dáadáa àmọ́ lábẹ́ bó ti lè wù kó mọ orójú mi ò rọ́kàn mi ní gbogbo nǹkan láyé yìí ó ní mo ti sọ wípé ọkàn ló mátà. Ẹ má jẹ́ ká wo physical appearance ẹ má jẹ́ ká wo social media something ta ló mọ̀ bóyá bí omijé ojú mi ṣe kú woman yìí gan wà disturb tí ò mọ̀ nǹkan tó lè ṣe torí ẹlòmíì wà bẹ́ẹ̀ alájẹ. A ti rí ẹni tí wọ́n sọ fún pé èèyàn ẹ̀ kú ìró lásán ló róbọ́ta tó ń ronú lọ ó lóun ò tiẹ̀ mọ̀ pé ìró ló wà lára òun. Níbi tí ìrònú yẹn ti gba ọkàn ẹ̀ dé. ìrònú yẹn gba ọkàn ẹ̀ dé. Adẹ̀tí lẹ́ni tí wọ́n túbọ̀ fún pé èèyàn kan ti kú o. Tó dẹ̀ post sórí social media. Alájí ó post sórí social media pé it was a painful death it was a kìnnìkan gbà tó máa délé ẹ̀ wọ́n rí tó ń mutí. Tí ń jàmàlà lọ́wọ́. tó ń jó sórí. Ẹ bá dẹ̀ ń jó ẹ ti mọ̀ pé inú ẹ̀ dùn nìyẹn. Alájì bí kálukú ṣe máa ń react sí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé àwọn tí wọ́n trace yìí ọmọ yẹn sọ pé mi ìmọ̀ nǹkan tó ń wá kiri àwọn tí wọ́n trace social media pé kò post ṣé wẹ́ni ìdílé ẹ mọ̀ bóun náà ṣe ń feel ẹ mọ̀ bóyá wọn ò tiẹ̀ mọ̀ nǹkan tí wọ́n lè kọ torí ṣẹ́rí ṣọ́ọ̀kì máa múyàn gbà mí tó jẹ́ wípé o lè mú fóònù dání kan kó má tiẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ kọ. Èèyàn mi kan ti ṣe birthday rí tó jẹ́ pé mo ti gbé sórí mo ti insert picture omi ò mọ nǹkan tí mo lè kọ mo tún yọ ni mo ń láti gbé ẹni yẹn kiri aláyé mi ò gbàgbé o happy birthday o kìnnìkan because I don't even know what to write. Alájì bá ṣe ń rí àti sí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ bá sọ wípé bóyá torí ẹ ṣàfẹ́ rí pé ó post ẹ̀ ṣé mọ́ọ̀kùn ẹ̀ ni mọ́ọ̀kùn ẹ̀ tí ní pé kọ́sà ti post sórí social media kẹ́lẹ̀ bá rí wípé onítọ̀hún náà ti kẹ́dùn. onítọ̀hún náà kẹ́dùn. Ó dọ́kọ̀ ẹ̀ kò dọ́kọ̀ ẹ̀. Ọkàn dẹ̀ ní gbogbo nǹkan láyé gẹ́gẹ́ bá ṣe máa ń sọ. Alájì tó bá pọ̀ sórí social media kò sí nǹkan tẹ́ fẹ́ fi ṣe. Inú ìdádẹ́jì akẹ́lẹ́gbàgbà Mr. Iko tó pé wọn káàbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò ó ní ọ̀rọ̀ kan táwọn èèyàn ń gbé kiri nípa Tọ́pẹ́ Àlàbí. Wọ́n nígbà tí omijé ojú mi kù wọ́n ní Tọ́pẹ́ Àlàbí ìpinnu ipò jẹ́ tí ò nífẹ̀ẹ́ gbogbo wọn pé kò póòsì fọ́tò omijé ojú mi wọ́n ní kò póòsì láti fi bá kẹ́dùn wọ́n ní bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa ṣe sáwọn Yínká Aláṣeyọrí pé inú Tọ́pẹ́ Àlàbí wọ́n nínú òkè ń dùn sí gbogbo àwọn olórin tó bá ń bọ̀ lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò nìyẹn pé tóníkálukú bá fojú inú wò ṣé a lè sọ pé tá ń sọ yẹn ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ níta gbé wá nìyẹn mo ń gbàdúrà yìí díje bàbá jẹ. lórí ojú tèmi fi rí o dandan kọ́ ni pé kó post sórí social media kẹ́ tó lè mọ̀ wípé ó bá wọn kẹ́dùn ẹ̀yin mọ̀ bóyá ó ti kú kọ́
true tó jẹ́ wípé wọn ò mọ bí kíní yẹn bó ṣe bá lára wọn ò mọ nǹkan tí wọn lè ṣe. tó bá wá jẹ́ wípé a fẹ́ fi social media judge ká tó lè mọ̀ wípé dandan ó mọ múláyà wọn á jẹ́ pé à ń ṣera wa ni. dandan kọ́ ni pé kọ́ post sórí social media lóòótọ́ ẹ fẹ́ kọ́ ṣe pé bó ṣe dùn wọ́n sí pé kọ́ fi ẹ̀hónú yẹn hàn sórí social media kẹ́ tó lè mọ̀ wípé lóòótọ́ ó dùn wọ́n. gẹ́gẹ́ bí mo lè sọ lẹ́ẹ̀kan ṣẹ́ mọ́nú wọn ni. alájì wọ́n ní ẹkún àtúnsíta wọ́n ló bẹ́tà ju ẹkún àtúnsínú lọ o ẹlòmíì ń sunkún sínú o tí ò sún síta wọ́n dẹ̀ lóhun ló dangerous jù. alájì gbogbo wa tá a bá lọ sí bẹ̀rẹ̀ grand kọ́là ń ké síta o ṣàmáwá sọ pé ẹni tí ò ké ní bẹ̀rẹ̀ grand yẹn òun ló ṣe kú pa ẹni tó kú ni àbí a máa sọ pé inú ẹ̀ dùn bẹ́ẹ̀ ni ẹ kú. ẹ má jẹ́ ká fi social media judge lẹ nípa wípé bóyá Tọ́pẹ́ Àlàbí ò láìkí àwọn kọ̀ọ̀lìgì àwọn ọmọ àtúnkò lẹ́yìn sẹ́rí àwọn kódà wọn fi ń ká aláṣeyọrí wọn fi ṣe àpẹẹrẹ. bàbá àyà bó o ṣe àyà wí bó o ṣe àyà wí. gẹ́gẹ́ bí oye sọ lẹ́ẹ̀kan kì í ṣe program méjì kì í ṣe program mẹ́ta tí mo ti rí Tọ́pẹ́ Àlàbí àti Yínká Aláṣeyọrí tí wọ́n jọ ṣe. wọ́n sì jọ kọrin papọ̀. tọ́jọ́ kọrin papọ̀. ìfẹ́ ń sọ nìyẹn pé ojú tàbí apá tó bá kọ́ sóní kálukú. tọ́tọ̀tọ̀ bóyá ó láìkí wọn bóyá kò láìkí wọn ẹ má jẹ́ ká judge torí àmọ́kàn ènìyàn ọkàn ní gbogbo ṣẹ́rí ó lè máa ṣe dáadáa sí wọn kó jẹ́ pé aburú wà nù ọkàn ẹ̀. ọ̀dà mo fẹ́ fi nǹkan kan ṣe example ẹ wo irú nǹkan tó ní ó ṣẹlẹ̀ nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó ní kó lọ ṣe surprise birthday fún ti Lizzy Anjorin gbà ẹ̀. tí wọ́n ní wọ́n ti débẹ̀ tán kan tó sọ pé àwọn ò ní lè ṣe àwọn ò ní lè ṣe tọ́dẹ̀dẹ̀wò padà. kọjá pé ẹlòmíì ni ó lè rẹ́rìn kó ṣe ẹgbẹ́ kó dé náà ń. ẹlòmíì lè ṣe tákàrò pé èèyàn bí wẹ́rẹ́ o àrùn òṣèlú ti sanwó ibi ìṣẹ́jú mẹ́wàá náà máa dùn bẹ́ẹ̀ ẹ wà àrùn ẹ̀ dùn. ẹ máa ń rò bí ẹnu ẹ dùn bó eléyìí woman yìí fi ẹ̀hónú pé no I'm not in a good time with this lady. kì í ṣe tìjà kì í ṣe tariwo kì í ṣe anything but èmi àtẹni ìyá àjọ wà bẹ́ẹ̀. so tí n bá ṣe ká ẹlẹ́dàá mi ó bínú. ẹlẹ́dàá mi á bínú. bẹ́ẹ̀ lè ṣe. alájì Tọ́pẹ́ Àlàbí tá à ń sọ yìí ó ju gbogbo àwọn tá à ń sọ yìí lọ. bẹ́ẹ̀ni. bí ìyá rẹ̀ ló jẹ́ sí gbogbo wọn. nínú indọ́sítírì yìí Tọ́pẹ́ Àlàbí dàbí ìyá fún gbogbo wọn ni. so tẹ bá wá bìlíìfù pé torí pé kò post yẹn lẹ́fẹ̀ẹ́ fi jọ́ọ̀jì pé bóyá inú ò dùn sí àwọn tó wà ní ọ̀ndà ẹ̀. àwọn ẹ̀dọ́ tiẹ̀ ń sọ pé nípa àtìkù tiẹ̀ wọ́n ní bó ṣe post bí ìgbà tí pé inú yẹn dùn. ilé yẹn dùn ṣe kódà kéèyàn máa jà ṣé tàbí káwá kú. bí káwá kú ni. kò yẹ kó jẹ́ bí káwá kú. òun ni mo ṣe sọ pé má jẹ́ ká fi social media judge. torí ọwọ́ ẹ̀ tó kú ní. ìyẹn ọwọ́ ẹ̀ ládìmọ́lá. ṣé gbogbo àwọn tí wọ́n post yẹn pátápátá. nínú wọn dùn sí gbà wà láyé. nínú wọn dùn sígbà tó wà láyé ni. ok ẹ wo nǹkan tí wọ́n ní àbúrò ẹ̀ tó sọ́ngbà yẹn náà. wípé ṣé gbogbo bó ṣe post ẹ̀gbọ́n òun gbà tó kú yìí. ṣé bẹ́ẹ̀ ni yẹyẹ ara tẹ̀ sọ nìyẹn ó dẹ̀ kú tán wọ́n bẹ̀rẹ̀ sí ní post. wọ́n gbọ́dọ̀ sí ní post ẹ̀ kí láwọn fẹ́ fi táyà yé lọ́rùn. torí RIP máa ń tètè ń go far. èèyàn kan ní òun ṣe tiẹ̀ yìí sì ta tún complain pé kò ṣe. ẹ jẹ́ ká máa wádìí ohun gbogbo ta ló because mo realize Alhaji
mo realize pé omijé ojú mi tó kù yìí láàrin ara wọn ní gospel music industry ń bẹ wọ́n ti dáwó wọ́n ti nọ́ra wọn ó jẹ́ pé Aláyọ̀ Melody dá sọ yẹn ta ló gbé kékeré lọ́ba lọ́sibítù. wọ́n jẹ́ bí 5 and 6 pàdé ni wọ́n. ok bí ẹ̀gbọ́n àtàbúrò. ẹ̀gbọ́n àtàbúrò lọ ṣe múra wọn. ok pàdé ni wọ́n ó dàbí gbàgbé pé táìmù kan náà làwọn méjì jọ ń grow. ok tó dẹ̀ jẹ́ wípé torí wọ́n tẹ̀léra wọn. tó tẹ̀léra wọn tọ́jọ́ fara wọn gòkè. alájì kí n tó kúrò láàrin ẹ̀ kí n fi ara wa ṣe ìdáǹkò bíbẹ̀. ó dàbí ìgbà tí ẹ fẹ́ dá QH yìí lẹ̀. lọ́jọ́ sí. a máa wọ́n tẹ́jọ́ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. a máa wọ́n tí wọ́n dé bá láàrin. bẹ́ẹ̀ni. ẹ̀yin àtàyẹ̀bọ̀bọ̀ ẹ̀ kàn dàbí ànábì ni akérèdígbẹ̀gbọ̀n nínú àwọn ànábì Saudi àwọn ànábì kan ti wà ṣùgbọ́n ànábì Muhammad olódì kan olówó ẹ bá wùdà bàbá Arakatu ìtàbí ẹ̀dọ́gbọ̀n sọ ọkàn lájọ bẹ̀rẹ̀. lẹ́jọ́ bẹ̀rẹ̀ ìgbà láàrú ètò rẹ̀ mi mú ìwà ìmú mọ̀ pé àjọ bẹ̀rẹ̀. kódà ẹ̀yìn dé láàrin ẹ̀yìn dé ní parí ṣùgbọ́n ẹ̀yìn lájọ wá rìnrìn àjò lọ lájọ ń lọ títí tàbí ìjọba adílẹ̀ lè rí. lágbára ọlọ. ìtàn ńlá ni rántí yìí o. ẹ ti understand. bàbá Arakatu. ẹ wá imagine pé ìhà tí àwọn tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú yíyẹn tí wọ́n kọ sí yíyẹn ẹ rí wípé kò lè tí ẹ bá tẹ̀ gbọ́ pé kọ̀ọ̀kan ṣe wọ́n àbí kọ̀ọ̀kan ó máa dùn yín. ọlọmọdé ara ìdá. ọlọmọdé ara ìdá ikọ́ gidi ló máa tẹ̀lé sí wọn sẹ́mu ó máa dùn yàn. ẹni tó bá súnmọ́ ìdí ẹ̀jọ́ ríra wọn ìyẹn yàtọ̀. ìyẹn yàtọ̀. ẹni tó ti rìn jìnnà sókèrè òkèrè náà lè yóò kó bá wà lálàáfíà o kọ́ ló má jẹ́ kankan ṣe o. bí nǹkan tí ò dábàá dẹ̀ ṣẹlẹ̀ ìyẹn lè má po pósìtì ẹlẹ́rìí wà. ẹgbẹ́ mi kan jẹ́ kan nù ẹ̀ ti pé àmọ́ tí màmá sọ pé tó bàjẹ́ kò ti bàjẹ́ ìwọ làbúrò tó máa pósìtì kíní kan ṣe káwá nínú ìyẹn dùn náà ni. ẹlòmíì dẹ̀ pósìtì tọ́jú kí bóyá nǹkan lọ́pàá. ṣé ẹ mọ̀ pé ẹ wo lọ́rọ̀ bùbá nìta sọ. bẹ́ẹ̀ni. sáwọn ọ̀tá rẹ̀ pósìtì ẹ̀. àwọn pósìtì ẹ̀. wọ́n tó já àwọn ọ̀tá rẹ̀ gangan. àwọn tó dẹ̀ fìtì náà tó ẹ̀ náà pósìtì ẹ̀. wọ́n pósìtì ẹ̀ gbà ó kú tán káwá rẹ̀ nìkan tí ò pósìtì ẹ̀ ká máa wá sọ pé ẹni yẹn hìtì. sọ pé Sam Larry ló pa Sam Larry náà pósìtì olódò òun wọ́n dẹ̀ ti tún yín tàbí rẹ̀ ó dẹ̀ tún sọ wípé ikú ẹ̀ sì dùn òun. ìyàwó ẹ̀ tí ó kú ní ìṣèjú ẹ̀ kọ́ tá a ní kò sọ̀rọ̀ ṣé ìyàwó rẹ̀ pósìtì ẹ̀ dìsín kó dẹ̀ sọkú tó pàrà ó dẹ̀ pósìtì ẹ̀ ṣé bó pósìtì ẹ̀ ọ̀nà ti pa nígà o ọpẹ́ kó tó mọ̀ pé ní ọkọ mi ó fẹ́ o tó dúkà àtààbọ̀ bó ṣe kọ́ pósìtì ẹ̀ wọ́n ti pa nígà ló sọ ìṣèjú ẹ̀ ló dẹ̀ fi kú kápẹ́ lóòótọ́ bó ṣe pósìtì ẹ̀ yẹn pé wọ́n ti pa nígà tó bá dùn àti sọ kó tó pa kò fi ń sọpọ́tò rẹ pẹ̀lú pé pósìtì ọ̀nà pósìtì. pósìtì ọ̀nà pósìtì ẹ má jẹ́ ká George òun ni mo ti sọ pé mi ò mọ tí wọ́n fẹ́ gbà mi ò mọ àwọn tí wọ́n tọpinpin ẹ̀rí ẹ̀ lọ bẹ́ẹ̀. ó tọpinpin pa. ó tọpinpin dájú ẹ̀ mọ̀. ó tọpinpin. mi ò mọ àwọn tó tọpinpin lọ síbi wípé kò post. ṣẹ́yìn find out pé kí ni situation tí wọ́n máa yí lè wà. alájì tábánikà wo Tọ́pẹ́ Àlàbí sí ẹni tó kú sí olóògbé wọ́n jìnnà síra wọn lọ́jọ́ orí. so ẹ wá sọ fún mi ìdùnnú wo ló fẹ́ jẹ́ fún Tọ́pẹ́ Àlàbí pé ó ń post ẹni tó kéré sóhun. àwọn tí wọ́n sọ yẹn kọ́ wò débẹ̀ kọ́ ronú pé ṣé inú yín dùn inú ẹ wà òkè pẹ̀lú wípé ẹni tó kéré sí lọ́jọ́ orí ó ń post ẹ̀ ó wá sọ pé ó ń dùn òun. èmi ò sáìdì pé ṣé pósì lẹ́fẹ́ ọ ẹ wò wípé ṣé inú Tọ́pẹ́ Àlàbí máa dùn pé ẹni tó kéré sí òun lòun post. torí ní gbogbo ògbà ẹ jẹ́ ká máa ro àròjinlẹ̀. àpẹẹrẹ mi ilẹ̀ tún wáyé ẹlòmíà rò pé
bọ́mọ ìṣe wà ibo ṣe kéré sí mi tó. kéré sí mi tó. ṣé wọ́n ti ẹ̀ wo mental health ibi tí woman yẹn gan Tọ́pẹ́ Àlàbí máa wà ń sìn pé pẹ̀lú gbogbo ń tá a ṣe tá a sà tá a ṣe gbá tá a ṣàwo ṣe gbogbo investigation yìí débẹ̀. ó lè dọ̀la ká àwa gbọ́ awuyewuye pé bóyá wọ́n níjà kan o bóyá ní kinní kan but as at now àti ìgbọ́ anything. For now àgbọ̀. Àgbọ̀ even àwọn tó complete kìíní gan àwọn kò sọ pé bóyá ìjà wà. ìtọ́ka sọ ni pé kò post ẹ o àwọn tí lójú tiwọn ẹni ó bá post nìkan nìyẹn dáadáa. kọ́ lè yan dáadáa. ẹtíkẹ́tì ọ̀rọ̀ yẹn ojú táwọn fi rí tiwọn nìyẹn. Aláàjì because mi ò mọ tó fẹ́ gbà nínú posting. ṣẹ́yìn wo mental health woman yìí bóyá látìgbà tí wọ́n ti gbọ́ báyìí sí bóyá àwọn gan bóyá ń rọ́ mi lé wọn lórí ilé wọn ni. tí ò bá wá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gan ṣé mọ́kàn ẹ̀ ni. sọ́nà ò ní yín ni. irú nǹkan kó má bàrà jẹ́ ẹ̀ ṣe ọlọ́run. ẹ má wàá jẹ́ ká wá máa torí pé social media ká máa wá di ẹrù tí ò ń ṣe tẹ́ni ẹlẹ́ni ká máa dìlé wọn lórí wípé torí pé wọn ò ti post yẹn ó ti mí pé wọn inú wọn dùn pé ẹni ẹ kú. tó bá jáde lọ́la tó ní èèyàn tó ti kú tó ti sọ kìíní fine. kálukú náà dẹ̀ ló ní opinion tiẹ̀ àmọ́ ẹ má jẹ́ kí á ti torí wípé a ní liberty a ní freedom lórí social media ká máa wá kọ́ sí nǹkan tí ò yẹ. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tí àwọn èèyàn tí wọ́n gbé jáde yìí ń sìn ó lè tún cause another damage fún mà yẹn pé àmọ́ mo fẹ́ kọ́ rò dáadáa wípé kí ni ìwúrí Tọ́pẹ́ Àlàbí láti post omijé ojú mi nítorí mo mọ̀ wípé omijé ojú mi kéré sí bí àbúrò jẹ́ kí n lò bẹ́ẹ̀ pé bí àbúrò ló ti máa jẹ́. irú tí èsì máa kọ mí náà ló jẹ́ ni. sí Tọ́pẹ́ Àlàbí kí ló fẹ́ gbà lórí wípé inú wọn máa dùn pé omijé ojú mi ti kún. ṣé ife ìyá afcon sáà náà máa gbé fún ni láti pé. bí a wọkọ̀. tó ẹ̀yin ara lé ọ̀rọ̀ tí a gbé wá nìyẹn o ṣùgbọ́n bóyá bá a ṣe sọ lójú tí ó lè yàtọ̀ díẹ̀ èrò kan tí yín náà ẹ jẹ́ kí a gbọ́. lórí ti pé bóyá wọn láìkí àwọn tí ó jẹ́ ọkùnrin tó gbọ́dọ̀ yé wọn. lọ́dọ̀ tèmi ìyẹn jẹ́ ti ṣẹlẹ̀ rí lọ́dọ̀ kan tíjà yẹn lè dé ẹgbẹ́ tí ó yẹ ìka láti yọrí wọ́n correct ara wọn fún kankan ni. ok. pé kò yẹ kó lò báyìí ni kò ṣe yẹ kó lò wọ́n gbé gbàgbọ́ wípé inú wọn ò dùn ní ọmọ yẹn ń gòkè kìnnìkan no we can correct each other. but tí ó bá wá speak well mo sọ pé wọ́n ti resolve ẹ̀ mo dẹ̀ ti rí wọn dáadáa ní so many events ìgbà tí Tọ́pẹ́ Àlàbí ṣe 50 tó ṣe 50 night prince. aláṣẹ rẹ rí lọ́nà àwọn ní night tiẹ̀. tó yẹ kó olókọrin. eléyìí náà tó ṣe ọ̀fíìsẹ́ tó dà pé aláṣeyọrí wà ń bẹ̀. kò dẹ̀ sí program tí aláṣeyọrí náà bá ṣe tó bá invite Tọ́pẹ́ Àlàbí wọ́n ń lọ gbogbo ẹni mo rí lórí YouTube wọn náà. wọ́n lọ sókìlẹ̀ fífẹ́ wọ́n lè tẹ́bá ẹni tó bá ń gbọ́ latest Tọ́pẹ́ Àlàbí of recent Tọ́pẹ́ Àlàbí ń feature àwọn ọkọ mi èmi ní BBO and all those. èyí táyọ̀ gbogbo wọn pátápátá ló ń feature lọ́dẹ̀ Tọ́pẹ́ Àlàbí dẹ̀ wọ́n sọ nínú interview wọn ẹ̀ nígbà tí wọ́n ṣe orin kan of recent pẹ̀lú BBO and all those wọ́n ní àwọn gbọ́ orin yẹn àwọn farabalẹ̀ àwọn ọkọ̀ àwọn dẹ̀ balẹ̀ wípé àwọn táwọn fẹ́ fi gospel lẹ̀ fún ọkọ̀ àwọn balẹ̀. so what else kí lẹ tún fẹ́ kọ́ ṣe. ó túmọ̀ sí pé ká má lo social media nílòkulò. ká má lo social media nílòkulò. at the end of the day Alhaji bóyá inú wọn dùn sí o bóyá lóòótọ́ ni wọ́n ń sọ bóyá kinní kan àmọ́kàn wọn Ọlọ́run ọba ló mọ ọkàn.
lórí inú ló rọ̀kàn wá. ojú làwa ẹ̀dá dẹ̀ ń rí. ojú làwa ẹ̀dá dẹ̀ ń wò. So ẹ má jẹ́ ká wo physical appearance, ẹ má jẹ́ ká wo physical do, ẹ má jẹ́ ká wo social media. In tí mo kò mọ̀ ní wípé ẹ jẹ́ kí a máa ká wádìí ohun gbogbo. dájú ká sì di tó jí òtítọ́ ẹ̀ mọ́. Òtítọ́ ẹ̀. ó kánú báyìí bọ̀dọ̀ mi. Èmi náà kánú Quran lápá mi kan. ẹ ń parọ́ mọ́ Quran. Mi ń parọ́ fún. Ṣé kò sí ní Quran? kò sí bẹ́ẹ̀. gbogbo àwọn olólùfẹ́ ìkànnì ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn, kí lè rọ kan tí yín, kí lè rí sí ọ̀rọ̀ yẹn. Mo fẹ́ kẹ́ bá mi fi èrò kan tí yín náà hàn lábẹ́ comment section, kẹ́ wá bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, but ẹ má gbàgbé ẹ bá mi share program yìí, ẹ share káwọn èèyàn lè jẹ àǹfààní ẹ̀. Mo tún padà bọ̀, ire o.